Ìwé ìròyìn Naija gbọ́ pé fíìmù mọ́tí-bílíọ̀nù náírà Jagunjagun tí ń ṣe àkọlé ìròyìn ọ̀rọ̀ kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwùjọ lẹ́yìn àfihàn rẹ̀ ní ọjọ́ mẹ́ta kan sẹ́yìn. Fíìmù tí Fẹ́mi Adébáyọ̀ kọ àti ṣe àlàyé ìgbésí ayé ọ̀dọ́mọkùnrin kan tí pinnu láti di alágbára nípa dídàpọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ ogun tí ó gbajúgbajà, tí ń bá ìbínú jagunjagun àti ìfẹ́ ọmọbìnrin alágídí pàdé. Pínpín ìjìnlẹ̀ òye nípa ìṣẹ̀lẹ̀ náà ṣáájú, nígbà tí àti lẹ́yìn tí wọ́n ṣe fíìmù náà, Fẹ́mi Adébáyọ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé Jagunjagun yóò ní ìpín méjì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ọjọ́ 35 ni wọ́n ti ya sinimá náà àti pé ètò agbègbè àti ti ara fíìmù náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Fẹ́mi Adébáyọ̀, ẹni tí ó ṣàfihàn lórí ètò TVC kan, sọ pé àwọn òṣèré fíìmù àti àwọn atukọ̀ bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ oṣù mẹ́ta ṣáájú kí ó tó ya fíìmù náà, fífún ìròyìn fún àwọn tí ó farapa àti díẹ̀ nínú àwọn eré tí ó wáyé lákòókò títú fíìmù náà. Ó sọ pé òṣèré Lateef Adédìméjì fi ẹsẹ̀ rẹ̀ ṣèṣe nínú eré náà tí ó sì rò wípé wọn yóò rọ́pò òun látàrí iṣẹ́ tí ó ti ṣe. Fíìmù náà jẹ́ ìfiránṣẹ́ sí gbogbo àwọn ọ̀dọ́ Nàìjíríà tí ó ṣe kò sí ẹni tí yóò wá gbà wọ́n tí wọ́n bá kùnà láti dìde fúnra wọn bíi ti Gbọ́tìjà àti àwọn akẹ́kọ̀ọ́ mìíràn ṣe lòdì sí Ògúndíjì. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tí ẹ̀ ń bá wa kálọ. Ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkàwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like lórí ìtẹ́ TV. Kẹ́ lọ sí comment section láti lọ sọ àwọn ẹ̀dùn ọkàn yín nípa fídíò yìí. Kẹ́ sì má gbàgbé láti share àwọn fídíò wa sáwọn olólùfẹ́ yín tí ẹ bá ti ń gbádùn àwọn eré ìtàn ìdárayá tí a mú wá fún yín lọ́lọ́kan ò jọ̀kan.